Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire. Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mínú aka àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Soul. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdánsá wọn ò yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Káàbọ̀ sí abala àṣírí ìràwọ̀ níbi tá a ti ń gbé yẹ̀wò àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan àti àwọn tó rọ̀ mọ́ ìràwọ̀ kọ̀ọ̀kan. Abala kẹrin la wà yìí, èyí tí a mọ̀ sí ìràwọ̀ omi tí wọ́n ń pè ní Cancer, ìyẹn omi àgbàrá. Àwọn ní gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July. Cancer là ń pè wọ́n ìràwọ̀ omi àgbàrá. Àwọn ìràwọ̀ yìí wọ́n láìkì kí wọ́n ṣáájú ara wà ní ẹgbẹ́ kan, that is they love privacy than public show. Wọn kì í ṣe kárí mi, wọn kì í ṣe kárí mi. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń cool ní gbogbo ìgbà, wọ́n máa ń dìkú ní gbogbo ìgbà. Àwọn ìràwọ̀ yìí wọn kì í dédé jà, wọn dẹ̀ kì í jà láì nídìí. Àwọn ìràwọ̀ yìí wọ́n ẹ̀ ti cheating. Àwọn ìràwọ̀ yìí wọ́n jẹ́ ìràwọ̀ tó máa ń ṣàánú sóhun tí wọ́n lè fún yàn. Àwọn ìràwọ̀ yìí wọ́n jẹ́ ìràwọ̀ tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ tó dẹ̀ fún ní ẹ̀bùn àlá lílá. Àwọn obìnrin tó rọ̀ mọ́ ìràwọ̀ yìí, they are women who love husband most. Wọ́n like ọkọ gan. And same thing to the man. Àti àwọn ọkùnrin wọn náà wọ́n like ìyàwó wọn gan. Àwọn ìràwọ̀ yìí àtọkùnrin àtobìnrin wọn, wọ́n like kí wọ́n máa tọ́jú agbègbè ibikíbi tó wà, that is they love to clean their area tightly. Àwọn ìràwọ̀ yìí tí wọ́n bá bínú lẹ́ẹ̀kan, wọ́n máa ń tètè dáríjì. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń pẹ́ nílé ọkọ. Àwọn ọkọ wọn náà wọ́n sì máa ń pẹ́ lórí ìyàwó. Àwọn ìràwọ̀ yìí ọ̀nà tó bá wọn ní ara mu òun ní aṣọ funfun. Iṣẹ́ tí àwọn ìràwọ̀ yìí sì lè ṣe ní newscasting, àwọn akàròyìn, politician, doctor, and any work that show help to people. Àwọn iṣẹ́ tó bá rọ̀ mọ́ ká máa ràn ní lọ́wọ́. Ìjọ Monday ní ìjọ tó rọ̀ mọ́ ìràwọ̀ yìí. Nọ́mbà mi ò yípo padà 08054353629. Ẹ fọ́lò wa lórí Facebook. Ọ̀rẹ́, gbìyànjú kó bá mi share fídíò eléyìí. Tó o bá tiẹ̀ tí share fídíò wa rí, gbìyànjú kó share fídíò eléyìí. Mo kí yín káàbọ̀ sí abala àṣírí ìràwọ̀. Ohun tá à ń gbé yẹ̀wò ni àwọn ìbáṣepọ̀ àti àwọn ohun tí a nílò láti mọ̀ nínú ìràwọ̀ kọ̀ọ̀kan láti lè mọ bá ṣe máa lo ilé ayé wa, láti lè jẹ́ ká máa sinmi, tá máa pariwo eléyìí ogun oṣó ni, eléyìí ogun àjẹ́ ni, wọn ò fẹ́ gbélé ọkọ ni, wọn ò fẹ́ níyàwó ni. Wo ohun tó nílò láti mọ̀ gangan ni eléyìí. Bó o bá ti mọ̀, ìṣòro rẹ ti dínkù. Ìṣòro rẹ ó ṣe kí ni? Ó ti dínkù. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò ni pé ṣé ìràwọ̀ omi àti ìràwọ̀ iná ṣé wọ́n lè gbé pọ̀? Bí wọ́n bá sì gbé pọ̀, kí ni ewu tó wà níbẹ̀? Ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ gbéyẹ̀wò náà níbí báyìí ni ṣé ìràwọ̀ erùpẹ̀ àti ìràwọ̀ iná ṣé wọ́n lè gbé pọ̀? Bí wọ́n bá sì gbé pọ̀, ewu wo ló wà níbẹ̀? Gbogbo wa pátápátá la ti gbọ́ nínú àwọn ẹ́písòdì mi tí mo wí pé bí ìràwọ̀ omi àti ìràwọ̀ iná tí wọ́n bá gbé pọ̀,
omi ni ó padà pa. Ìyẹn túmọ̀ sí pé bó àkúáyà nǹkan ó lè padà sọ ẹni tó jẹ́ ìràwọ̀ iná yẹn kó sọ́dẹ tó ní kankan mọ́. Bí ìràwọ̀ erùpẹ̀ náà bó bá sì dúró ti ìràwọ̀ iyẹ̀pẹ̀ tàbí ìràwọ̀ erùpẹ̀ àti iná tó bá jọ gbé papọ̀, bí ìràwọ̀ iná ò bá ṣọ́ra, erùpẹ̀ náà ni ó padà pa. Ẹ jẹ́ á gbéyẹ̀wò ní abala yìí. Ẹ wò ó, ṣé ẹ rí wípé àwọn omi yìí ó wà níbi iná yìí. Ṣé pé ńgbà tó rù kọjá iná kò pa iná? Ẹ jẹ́ ká wá máa wò ó. Ohun tí wọ́n fi máa ń pa iná òun ni ìbínú òdòdì. Ẹ wò ó báyìí, ẹ máa wò ó bọ̀, ẹ máa wò ó bọ̀. Ẹ máa rí wípé tó bá ti dé ibi tí iná yẹn wà báyìí, ńṣe ni yóò pa. Bí inú rẹ̀ ṣe ń rú sókè, bí inú rẹ̀ ṣe ń rú sókè, ẹ wò ó bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká wo ti iyẹ̀pẹ̀ náà. The same thing is happening. Nígbà tí ìbínú yẹn ò bá ti kọjá, tí ìbínú yẹn ò bá ti kọjá, iná ò lè kú. Bí ìbínú yẹn ò bá ti kọjá, iná ò lè kú. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú kí omi yẹn kó lọ kọjá, ẹ wo tó fẹ́ ṣẹlẹ̀. A ní àṣírí lélẹ́yìí. Ẹ follow wa. Nọ́mbà mi ò yípo padà. 08054353629. Ṣorí báyìí, ṣorí pé omi yẹn pa iná yẹn. Ẹ jẹ́ ká wo ti iyẹ̀pẹ̀ náà. Ṣorí báyìí, tẹ́ bá padà wò ó, ẹ rí torí pé ó fi ìbínú, ó ru ìbínú rẹ̀ sókè. Ṣé rí tó bá yá, iná yóò máa ṣe yóò pa iná yẹn. Ohun tí a sọ nípa rẹ̀ ni wípé bí ìràwọ̀ omi àti ìràwọ̀ erùpẹ̀ àti ìràwọ̀ omi àti iná àti gbogbo èèyàn náà kọ́ lálẹ́ lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Nítorí pé àwọn mẹ́sẹ́gìsì yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn mẹ́sẹ́gìsì yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April, ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September, ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Pisces.